ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá èdè Yorùbá fún yín èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde tó ti jáde tipẹ́ èyí tá a ti wò lọ́jọ́ bíi mẹ́ta méjì sẹ́yìn tàbí èyí tó ń bọ̀ lọ́nà ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ wọn tó bá jẹ́ èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ṣe alábàápàdé ìkànnì yìí nǹkan tẹ́ ẹ láǹfààní àti bá a ṣe ni pé ẹ subscribe sí bíbá yìí kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́ ẹ máa rí gbogbo àwọn notification wa bá a ṣe ń ṣe àtúpalẹ̀ sinimá iyún review kí ni ìta mú wá fún yín lónìí níbi tá a ti ń rìn gbèrègbèrè lórí YouTube ibẹ̀ mo ti rí eléyìí o lórí Àpáta TV Fast Lane ní àkọlé ẹ̀ ṣé ẹ ti wo àbẹ́yìn ò tí wò ó yẹ ìjókòó ẹ jẹ́ kí n tú pẹpẹ ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú wọ́n ní ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ ẹni bá dalẹ̀ kò ní dalẹ̀ sinimá yìí ní í ṣe pẹ̀lú ìwà ọ̀dàlẹ̀ àti nǹkan tí èèyàn ń rò pé èèyàn máa ṣe ohun tí èèyàn máa jẹ́ ẹ̀yin náà lọ wo Fast Lane lónìí lórí Àpáta TV kẹ́ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ẹ wo kí la máa ṣe fún yín níbí báyìí ẹ ká wo àwọn kọ́mẹ̀ntì márùn-ún tó sọ nípa Fast Lane yìí kí ni àwọn èèyàn ń sọ lábala àríwísí Fast Lane ṣẹ́yìn náà ń dúró de apá kejì àbẹ́ ìrètí apá kejì bẹ́ẹ̀ bá ń retí apá kejì ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí yíyan comment section ó yá ẹ kí n máa wo àwọn comment section kí n máa mú wá nǹkan tí àwọn èèyàn sọ nípa sinimá yìí kẹ́ ẹ lè mọ̀ pé ó dùn ẹ̀kọ́ tó wà nù ẹ̀ gbọ̀ngbọ̀n kan sí bóyá èèyàn tí wò ẹ jẹ́ kí n ṣe yẹn fún yín kọ́mẹ̀ntì àkọ́kọ́ ó yá ta ni orúkọ ẹni tó drop kọ́mẹ̀ntì yìí ní agbára díẹ̀ Cliff Alala TV This work is damn cool and captivating. No one is expecting to mix watching it. It is a sure bang. Congratulations, Femi Akorede Peters. Kẹ́ ẹ lè mọ bí fíìmù yìí ṣe dùn tó. Kẹ́ ẹ dẹ̀ lè mọ pé gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ àti wò ó òun ni àtìgbọ́n yẹn. Ẹ kí n tún wo kọ́mẹ̀ntì ẹlòmíì. Sinimá yìí dùn kò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Eléyìí wá láti ọ̀dọ̀ Bùnmi Adekunle. This movie is so interesting. One of the best movie I've ever watched. Ẹ̀yin náà jẹ́ ká wo kọ́mẹ̀ntì yẹn ṣe é rí tẹ́ ẹ bá lọ wo Fast Lane ẹ ní fi dátà yín ẹ ní fi ṣòfò ẹ jẹ́ kí n tún mú kọ́mẹ̀ntì ẹlòmíì èmi ìtúnre Amri Light ẹ má bínú pé mi kórúkọ yín dáadáa I don't really like watching movies but you see this one e go well the groom make me love the movie chai see the way he dey protect him wife thank you sister I love this your message. E do well everybody go watch Fast Lane today you too you go enjoy am shebi you hear wetin that person talk abi kẹ́ ẹ lè mọ̀ pé àwọn èèyàn ti ń dúró de apá kejì sinimá yìí Fast Lane wow this movie is very very interesting I can't wait to watch the part 2 please keep it up bro ṣẹ́yìn náà ń dúró de part 2 àbẹ́ ẹ̀ dúró de ṣé ẹ tí ẹ ti rí àbẹ́ ẹ̀ tí rí Fast Lane ní táìtù ẹ̀ ó wà lórí Àpáta TV ẹ̀yin ẹ lọ wò ń bẹ̀ tẹ́ ẹ bá ti wò níbòmíì ẹ̀dá sinimá ni ìyẹn ò dẹ̀ dáa ẹ yẹ kí n mú kan tó kù kí n tó ṣẹnu dídé síbi. Who kidnapped Yemisi and Femi? They both had enemies. Many people to suspect. Could it be Salu, Aduni or Bola? Can't wait for the concluding part. Ẹ̀yin náà gbọ́ ṣẹ́yìn náà dúró de apá kejì àbẹ́ ẹ̀ dúró de ṣé ẹ ti rí sinimá yìí Fast Lane tó kún fún kìkì ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye pẹ̀lú àwọn dialogue tí èèyàn lè máa sọ nígbàkúgbà kì í ṣe pé àwọn àṣà nìkan tí ò nítumọ̀ òun ló wà nù sinimá yìí ẹ̀yin náà lọ wò ó lónìí tẹ́ ẹ bá ti wò ẹ̀yin padà wá sí comment section lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi comment sí ilẹ̀ pé sinimá yìí ẹ jẹ́ ká rate ẹ̀ ní bla 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 èmi tí mo wọ́n tí mo máa rate ẹ̀ lọ́dọ̀ tèmi ń bí báyìí kílẹ̀ yìí náà máa rate ẹ̀ lọ́dọ̀ tìyín Fast Lane ó ti wà lórí Àpáta TV tẹ́ ẹ bá ti wo Fast Lane níbòmíì ẹ̀dá sinimá ni kò dẹ̀ yẹ ká máa ríru ìyẹn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣàkíyèsí mi ò lo sinimá wọn kankan mi ò lo kankan lára àwọn clip wọn lásán we are here to review for educational purpose nǹkan tá a wà bí fún nìyẹn o lẹ́yìn ìtàgé lórúkọ kan nìyí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́yìn ṣalábàápàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé àtúpalẹ̀ sinimá lásán là ń ṣe ń bíbà yìí ìyún movie review láti sọ fún ẹ̀yin èèyàn pé sinimá kan ṣẹ̀ṣẹ̀ jáde o ẹ dẹ̀ máa gbádùn ẹ̀ dáadáa ká dẹ̀ ṣàlàyé ìwọ̀nba ráńpẹ́ nínú ẹ̀ torí àlẹ́tọ̀ láti sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú sinimá fún yín ṣùgbọ́n a kàn sọ wọ́nba ráńpẹ́ àti ohun tí ẹ máa gbádùn nínú ẹ̀ àwọn òṣèré wo lẹ máa bá pàdé nínú sinimá yìí àwọn òṣèré tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn lágboolé tíátà àwọn lè máa láǹfààní láti bá pàdé nínú iṣẹ́ yìí náà Fast Lane sinimá yìí ń dùn mọ́ mi àbí pé kí n má stop. Ronke Odusanya Motilola Adekunle Femi Peters Ayọ̀ Ọláìyá gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí iṣẹ́ ọpọlọ ni wọ́n ṣe a dẹ̀ gbé òṣùbà rabandẹ àgbé òṣùbà fún wọn dáadáa
ẹ má gbàgbé láti subscribe sórí Lẹ́yìn Ìtàgé. Ẹ̀yin ẹ lọ wo sinimá yẹn Fastlane lórí Àpáta TV. Tẹ́ bá ti wò tán ẹ máa padà bọ̀ bí ó sì ní àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ sọ. Ẹ ṣé gan-an nítorí pé ẹ̀yin náà ti follow ibi báyìí àbẹ́ ti follow ọ̀dà tẹ́ ẹ bá ti follow tẹ subscribe button yẹn ẹ subscribe sọ́dọ̀ wa kẹ́ ẹ dẹ̀ sọ fún àwọn èèyàn míì náà pé kán máa bọ̀ lórí Lẹ́yìn Ìtàgé. Thank you so much.